àfàwà ṣíríkù pọ̀ ọ̀kan wọ́n ní èyí tí wọ́n máa ń ṣe ti nìyásí jọmọ ní ìwọ Ibrahim gáúsùn lílúwara ya Shaykh Ibrahim gáúsùn lílúwara agidhini bigayrika falmuna tanfilikara la ilaha illallah la ilaha illallah yóò bàjá sí náà ni mọ̀ tó máa rẹ̀ ní yẹmọ́ tí ó dúbò yí ya Shaykh Ibrahim ọmọ Kaula Ibrahim ọmọ Senegal gáúzùn lè wàrà ìwọ lọ ń la gbogbo ayé ìwọ lọ ń gbà wọ́n lẹ̀ istighatha àgìsí ní gbàmílẹ̀ fálímùnà tẹ̀fìlìkára bùkátà mi ń bẹ wájú rẹ̀ tí mo tò síwájú rẹ̀ kò jí ń sùnmọ́ la ilaha illallah la ilaha illallah àwọn aláìmọ̀ká ilaha illallah la ilaha illallah alọ́wọ́ mọ́sàbá ní fi mọ̀nà àṣetáni ti sọ àwọn èèyàn lójọba bí ìbá ṣe kọ́lọ̀ bá fẹ́ sàánú yóò ní ẹ̀yìn lẹ́ ríṣẹ́wù àwọn oríṣẹ́wù aláàlá ń pè nínú àwọn àbàmbàjí ìrìn àwọn kùràfáàtì wọn nínú ẹ̀ ni pé wọ́n ní Sheikh Ahmadu Tijani sọ pé wà á ma àna ẹ̀rí mi fún àkúlù kọ́dà máa ya àtàní ala raqabati kulli wali lillah min ladun adama ila nafkhi fi sur èmi Ahmadu Tijani mo gbé ẹsẹ̀ mi lé gbogbo ọrùn gbogbo wàlé ayé kò sẹ́nìkan tó lè bọ́ sókè mi ma èmi ni khatamul awliya gbogbo àwọn wàlé ọlọ́run táyé òfin parí wọ́n máa tẹ̀mí lẹ́yìn wọ́n máa tọ̀mí lẹ́yìn wọ́n máa tọ̀mí lẹ́yìn ọwọ́ ànútírà wọn aya tí mo kàlẹ́ kan ti istigasa wọn Quran 8 aya 9 ẹlẹ́ ewu mbẹ́ ẹ̀yin náà rí tùmárì ẹ̀rí tí wọ́n ń ṣe ọlọ́run sí ni alá inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun àwọn wòlíì ọlọ́run ẹ̀rù níbà wọn ní banújẹ́ alladhina amanu àwọn tó bá ti ní imani wòlíì ni wọn wa kanu yattaqun tí wọ́n sì bẹ̀rù ọlọ́ àwọn yẹn wòlíì wọ́n ní amadu njọ́ kan wọ́n lọ sọ njọ́ kan ló ní èmi tẹ́ẹ̀rí ọwà ní tíra àwọn jàmá mùsùlùmí ipe ẹni tó bá yìí ṣe tìjáníyà inna man kana tìjáníyà yadkhulu jannata duna hisabin wala adhabi bẹ́ẹ̀ bá sì jọyìn tàríkà tìjáníyà kò ní sèṣirò sẹ́mọ́ ìbá gbáyàn ìbá máa mutí ìbá lè kówó olóṣèlú kọ́ máa ná ìbá náwó òlu ìbá máa lè bá wọn ẹlẹ́gbẹ́ múlẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ awo gbogbo tó bá wò kó ṣe kò ní sèṣirò tó bá ti dán tó bá ti jẹ́ tìjáníyà wọ́n là fún àwọn lọ sọ bẹ́ẹ̀ wọ́n là fún àwọn tó sọ̀rọ̀ míì wọ́n ló ní ẹni bá fi tàríkà tìjáníyà lẹ̀ anna man kana ala tariqatihi wa tarakaha ila ghayriha tasu haluhu ẹni wọ́n fi tàríkà Tìjàníyà alẹ́ tó lóhun ṣe má súnà ní ṣe ní o ní ṣe tàríkà mí náà ní o ìgbẹ̀yìn rẹ̀ ò ní dáa wọ́n ní ṣe ò ti ṣe pè yín kalẹ̀ lọ́mọdé ìsànú wa nínú àwọn tí ọjà àwọn kọ̀ràfáàt àwọn àlọ́ tó wà nínú tàríkà Tìjàníyà wọ́n lọ́dọ̀ ọ̀rẹ́ yẹn lérí mùrídí tí tó bá ti gbọ́ lọ́wọ́ ṣéwù tán fún lọ́wọ́ wọ̀sífà ọwọ́ tẹ́ríbíyà tẹ́ríkíyà tẹ́sfíyà oyé gbogbo ẹ̀ náà yóò wù súlù sínú jahannam ni o wọ́n ní gbogbo ẹgbẹ́ wájú jẹ́ mùrídì tàríkà Tìjàníyà wọ́n ní ọgbọ́dọ̀ rí ayẹ̀kúnà bẹ́ẹ̀ náà yàda Shaykhihi kalimayit bẹ́ẹ̀ náà mugassilihi yóò dà gẹ́gẹ́ bí òkú lọ́wọ́ ẹni tí ń wẹ̀ bí ó ṣe lọ́dọ̀ ṣéwù rẹ̀ nù kò ní nìkan kan tí ó máa dá decide fún rẹ̀ fún òun fẹ́ ṣe àfi tí ṣéwù bá lè ṣe kí ni kò ṣe lẹ́fẹ̀ẹ́ máa wọ pé ṣé wọ́n sóògùn fún yín ni wọ́n lóògùn fún yín ni mi ò níjòkó tí ìyàwó yọmọ ilé jòkó tí ṣéwù yọmọ kó bàtà ṣéwù káàkiri yọmọ wọlé lóru ọ̀kan wa ó ní ẹ̀fí wálẹ̀ o bàbá wà lérí ìyàwó wa tí ṣéwù bá ní ká máa bọ̀ á sì dìde ọ̀kan nílùú Ìbàdàn ó ní bàtà ń ṣe mọ̀lúdì bídí àtàǹṣe yẹn ó ní wàláhì fọlọ́n búra fáwọn èèyàn ẹni tó gbọ́ lọ́sọ fún mi ó ló ń tọ̀ wọ́n sọ pé ṣe rí gbogbo ń tà ń sọ yìí ẹjá gbàgbọ́ yé ṣe rí bàbá yìí Sheikh wa ọlọ́wọ́n bá máa bínú sí wa káwọn sáà ti bínú sí wa ọ̀rọ̀ tó burú jù bá ń lọ ń bẹnu Tìjàníyà ìsì ń bọ̀ wá ní ń bọ̀ ẹ̀díjì ń dé ọ̀kan nù wa ó ní qabla an na'lama annaka wali ta'muru Allah wa yaqbalu ma la yurid
kátó mọ̀ pé wàlí ni ọ́ àbá àtàríkà ni ó kátó mọ̀ pé wàlí ni ọ́ ó dìgbà tó bá fẹ́ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́wọ̀n ọ̀bọ̀ wá fún ọ kátó mọ̀ pé wàlí ni ọ́ ó dìgbà tó bá jágbà lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́wọ̀n fẹ́ ṣe tó wá ṣe tó láṣẹ ó dìgbà náà lọ́wọ́ tó di wàlí ọ̀rọ̀ tó wà ní kíṣẹ́ẹ̀tì ni bàbá fẹ́ gbọ́ ọyìn fún ọ Ọlọ́run dirin lé tí ọba ti bàjẹ́ mọ ìmọ̀ kó kíṣẹ́ẹ̀tì wọn sílé ni gbogbo àwọn sófin èkó kíṣẹ́ẹ̀tì wọn bẹ lọ́wọ́ mi dẹ̀dẹ̀ torí èní náà ni kìí ṣe torí ọ̀la torí èní wọ́n ti máa ń sóògùn ogun tàríkà tí èso ogun bóyá 5 nínú 100 gbogbo àwọn yòókù ń dà wá ni wọ́n àwọn ogun tó le wọ́n làwọn mẹ́ta débi ẹgbẹ́ àwọ tí wọ́n mọ̀ sọ pé wọ́n rí sí wọn níbi wọ́n ti ń sẹgbẹ́ múlẹ̀ àbákan bẹ lọ́nà ìràgá mẹ́ wọn ó ní àmọ̀ wọn ó nígbà táwọn náà bẹ́ẹ̀ ká tó túbá a máa ń gbá wọn lérí báyìí ni torí wọ́n dàn rí wá bẹ́ẹ̀ ni a wà gbá wọn lérí pa àmọ́ àgbà lérí ṣeré àmọ́ àgbẹ̀tò olè wá dárọ̀ la káwọn jàmáà rẹ̀ máa gbé láìláìlà látẹ̀lé ọ táwọn náà máa sọ pé aláwọ̀sá aláṣẹ o àmọ́ níbi ọ̀gá rẹ̀ làwọn ń ṣe ń bí. àwọn náà wọ́n yẹ bí bò ọ̀kan sọ fún wa rí jàmáà mùsùlùmí ẹlẹ́yìn ọmọ ẹni ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni ẹ wáyé nígbà tí nǹkan le fún mi mo sọ fún ìyá mi kó lè gbàjẹ́ mo lè júwe street rẹ̀ fún yín kẹ́ ẹ lọ lè bí pé sọ báyìí àbọ̀ sọ báyìí Ọlọ́run ní kí ya wọn lọ lè gbàjẹ́ nígbà tí nǹkan ọ̀dámá kí ni sóòtà àdíkà sọ fún àwọn oníkà lè ṣẹbọ jẹma wọ́n ti sọnù gan wọ́n wà wọlé alúwà ní àwọn kùràfáàtì wọ́n jòkúnlé alúwà ọlọ́dún kan alúwà ìlérí igi alúwà nù kànga alúwà nù gbó alúwà nù ilé àkọ́kù àjálẹ̀ gan wọ́n sí alúwà ń bẹ̀ kò ní lè kíjí máa kò ní kọ́ra àyàn sóòtà àdíkà lẹ́bàá ń bẹ̀ ìran jama ọ̀rọ̀ àyàn ìrun jímà ọ̀rọ̀ àyàn fọ́kùnrin kí ló wá ń sínú lé afọ́júlé bá nábì ó ní ìrà nábì ṣé kí n máa kírun lé èmi ò rí náà o aṣubú bẹ̀mẹ̀ ìlú kankan tó dé mọ́sáàsì o anábì ní àṣẹmíta nìdá sọ gbọ́ nígbà wọn ń pèrún fàájì nígbà tí gbọ́ ni ọ̀dọ̀ ọ̀rọ̀ àyàn kò lè dọ́lọ́run lóhùn gbogbo wàhálà tó bá dé lójú ọ̀nà Ọlọ́run fi forí jàn nígbà wọn ní ká fọ́jú kọ́ máa wá kírun mọ́sáàsì lẹ́ni tó rí náà wájú òkú lé yóò lòun bọ́lọ̀ wọn ṣe fàájì wàláhì ìbílísù lọ́n bá ṣe fàájì wàláhì tàlá Ọlọ́run fi búra torí tí ọba ti jẹ́sìn lásìkò ànábì kò lè jẹ́sìn táyọ̀ fi ṣekínni táyọ̀ fi parẹ́ Ìmáàmù Malik ni ọ̀sọ̀ bẹ́ẹ̀ àníwọ̀n ní ṣéwù kan wọ́n ní ọwọ́lé alúwà fún 40 years kọ́ wọ́n ní iná lọ́wọ́ á jẹ fún 40 years nínú ibi tí wọ́n ti máa ń ṣe ní àwọn ọ̀rọ̀ wọ́nrawọ́nra irọ́ ṣéwù kan lọ ọjọ́ kan wọ́n ní gbogbo bó ṣe ń lọ yẹ epo wá tán nínú mọ́tò ọwọ́lẹ́yìn ọmọ ẹ̀rọ bí sí wọ́n ṣe rọ́bí sí lọ́bá ní bísmìlá lọ́bá ní tùntùntùntùn mọ́tò bá sí mú ní àwọn àlìjànú ní ti mọ́tò àwọn àlìjànú àwọn ní wọ́n ti mọ́tò wọ́n a máa ṣe sírù tó lè jàmá kọ́lọ̀ ń sọ ní bẹ́ ọlọ́mọ́sà sọ wọn bí sírù wọn wọ́n máa sógun gan wọ́n sógun wọ́n máa pa nǹkan ẹlẹ́mìí lọ́bá dìrọ̀ níjọ jí máa ẹgbẹ́ tó máa pariwo yé ẹni tí ó fẹ́ sin lọ́n tí ó mọ̀nà yóò wá rò pé wọ́n sin lọ́n àsìkò rọ̀lẹ́ níjọ́ jímà lẹ́yìn àṣírí kò sẹ́ni tó ta kò pé àsìkò gbígbàdúrà kọ àsìkò gbígbàdúrà àmọ́ àwọn sàwábà kálukú wọn máa ń dájò kó mọ́sálásí láti máa bẹ̀ lọ́n wọ́n yẹ kójọ papọ̀ níbo lẹ́yìn tí rí ìtẹ́ kójọ aṣọ funfun tẹ wá tẹ́ sáàrin yẹn bolẹ́ ti rí láti ní ẹ̀sìn yìí ẹ̀sìn tá ànábì mú wa ẹ̀tún wá sí lọ́nà tí ó gbà ṣe ìjánpẹ̀ súnà nìyẹn tẹ́ bá ti sí lọ́nà tó gbà ṣe ẹ̀tún já sínú bídíà wọ́n lásọ funfun yẹn wá ní wọ́n fẹ́ aṣọ funfun tẹ́ ọ̀pá kan àbọ̀ ní kí ní ń ṣe iṣẹ́ kí ni wọ́n ní ọ̀rọ̀ wọn pọ̀ ná àwọn kan náà wọ́n ní afẹ́kẹ́mi wọ́n funfun pásọ̀ yẹn ṣe funfun bàbá ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah àwọn kan wọ́n ní irọ́ wọ́n níbẹ̀ kọ́ wọ́n ní sẹ́rí aṣọ funfun yẹn wọ́n ní ibẹ̀ lànàbí àti Abubakar àti Umar àti Usman àti Ali ibẹ̀ ni wọ́n jòkó tí wọ́n bá wá bá wọn lálejò lọ́rìn ọ̀lẹ́ ẹjọ́ jimá gbogbo sáwí ni wọ́n máa ń lọ bẹ́ẹ̀ wọ́n lọ ti India wọ́n lọ ti Pakistan wọ́n lọ ti Cameroon wọ́n lọ ti Senegal wọ́n wá ti Nàìjíríà wọ́n tó wá dala gbolé ń bí náà lásìkò kan náà ni wọ́n máa ọlọ́lọ́mọ fúláìtì tí wọ́n máa gbé wọn lọ Tijaniya lọ́lẹ̀ túbá afá àwọn Ibrahim Kaula nígbà tó sọ gbogbo àwọn tó sọ yìí tán tó darí wọn tó ṣe gbogbo ẹ̀tàn ó ṣe tíra kan pè ní Salatu Tawba wọ́n ni tubutu ila rabbi ni tubutu lima fa'alitu aw ma qulitu wọn lè jiyàn Tijaniya ò lè jiyàn
tubutu ila rabbi ọlọ́wọ́ bá mo túbá o tubutu mo túbá o tubutu lima fa'alitu gbogbo tí mo dá lára gbogbo tí mo ṣe tubutu lima fa'alitu aw ma qulitu gbogbo tí mo wí fẹ́ríjì mi ọlọ́run àwọn àmọ̀bọ̀yá lẹ́yìn ìgbà náà wọ́n tún ṣe nǹkan mi àbáyín ní ẹ̀wọ̀n ti túbá wọ́n náà túbá o ẹ̀yọ́ máa yá mi ariwo tí wọ́n ń pa àyẹ̀ bídíà ni ọlọ́run bá ní tẹ́lẹ̀ bá ń ṣàdúrà tẹ́lẹ̀ láti mi wala tajhari bi salatika bẹ́ẹ̀ bá ń ṣàdúrà tẹ́lẹ̀ dárúkọ ọlọ́run ẹ bá máa pariwo yè aláha aláha wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe pariwo ọlọ́run sí bẹ́ẹ̀ náà làwọn aláìkò ṣe gbọ́hùn yín sí aláha aláha ọlọ́ni wala tajhari bi salatika wala tukhafit biha bọ́ọ̀ bá ṣàdúrà bọ́ọ̀ ṣe zikiri ọ gbọ́dọ̀ máa pariwo wala tukhafit biha ó gbọ́dọ̀ dínú wọ́n tún níyìn náà dídínú ọ̀dà kan tún nínú ọ̀nà tàríkà tí ó dákẹ́ sí báyìí yóò ní zikiri kọlù yẹn tí ẹ̀mí èwo láwọn afọ́ ní gbogbo ìbáyìí wọ́n sàn ìjà pa Kùránì lọ ìjọba nítorí pé tó bá ti wà lọ́dọ̀ ṣéwù ṣéwù sọ pé àwa lọ́ọ́ máa wo májẹ́ nìkan sọ Kùránì zàìrí fún ọ bàtì nílà ń kọ yóò zàìrí ni ọlọ́run jáwọ́ wà nílẹ̀ tá a fi kú ọlọ́run yóò bá yá wọn náà padà wabtaghi bayna dhalika sabila ọlọ́run bá ní wà láàrin méjì ẹ má pariwo tó ẹ sì má ṣe kíni ẹ sì má dínú Quran 17 aya 100 ẹ lọ lè wọ́n lé wọ́n máa ṣe tàwáfù sáré àwọn yóò máa tàwáfù rẹ̀ wọ́n máa dì funfun fún lójú ọ̀nà sáré sẹ́rí gbogbo àwọn bàbá wa tí wọ́n ṣe sáwọn mọ́sálásí ńlẹ̀ Yorùbá yẹn àwọn sún wọn dálẹ́ o ìtẹ́ ni súnà ìtẹ́ lànàbì máa ń kó àwọn sàhábà lọ àwọn súnfì ni wọ́n dálẹ̀ kí sẹ́wò kan kú kán lálẹ́ wù lẹ́yìn mọ́sálásí àbí nínú mọ́sálásí àbí fàlàndà mọ́sálásí nígbà tí wọ́n kọ́lé lérí bí táwọn bàbá wọn gbogbo bí wọ́n wà nínú sáàmàbẹ̀ àwọn ìròrí súnfì ni o anabi ti sọ pé náà rasulu ayùjá sọ́sàlù kọ́bù Abu Hurairah ní anabi kọ́ káwọn ọmọ dírásì sáré wà á yúkẹ́ àdá alẹ́ káwọn ọmọ jòkólé sáré wà á yúbùnà alẹ́ káwọn ọmọ kọ́lé sáré lérí anabi kọ́ fáwọn sallallahu alaihi wasallam wọ́n ma wá lé sàdúwà wọ́n láwọn lọ sàárè bàbá ti Abẹ́òkúta yìí lọ́pọ̀ ẹ̀ àwọn lọ bí sàárè bàbá tájúlá adábi sàárè bàbá alimi sàárè bàbá adama sàárè bàbá kamali sàárè àfáà sáàsìlì Nàìjíríà nìkan kọ́ wà bí wọ́n ṣe ń káírò nù tẹ́ bá rí bí wọ́n ṣe ṣe Tìjàní sí àfin lè yóò pè tẹ́ bá rí bí wọ́n ṣe àwọn bádáwí sí àfin lẹ́pẹ̀ ẹ̀yin ẹgbọ́gùn lórí íńtánẹ́ẹ̀tì yìí gbogbo píṣọ̀ yẹn mo rí láyà náà gbogbo píṣọ̀ yẹn àní mo rí kan tí wọ́n ṣe àwọn bí kó ṣe àwọn kìrìsìtẹ́nì yẹn òní wọ́n fi ṣe ṣéwù yẹn wọ́n wá dírẹ́sì ẹ̀ wọ́n pẹ̀lú mábù ìwọ́n sọ wọ́n jà pé wọ́n ní mọ́sá ń ṣe léyìí ni àbí dọ̀rí àbí tẹ́ kò sí ti ọ̀jọ́ ń bẹ̀ wọ́n tún wọ́n rọ́ bí ẹ̀ bá tó ń tutù pẹ̀lú èsì àwọn àlàyé kan ò rí èsì kí ló wá lọ sàárè ọlọ́run lóhun súnmọ́ lukasọ ọrùn rẹ lọ ibi sàárè ló ti wá bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́mọsá ju owó tó bá o nínú àwọn àdéhùn kan wọn ò ní Jawharatul Kamal yẹn oye ìnígbà wà láàyè púpọ̀ òun tiẹ̀ wọ́n lòun tún lágbára ju Salatul Fati lọ àsàlátù kan tó lòun náà sẹ́mọ̀ pé wàhálà yìí nìyọ́ lágbá wọ́n lòun lé débi pé bẹ́yẹn bá kà tí ọ̀bá fele sàlùwàlá yóò sì ríjà ọlọ wọ́n ní níjọ́ ń dá wà ní kékeré tí wọ́n fi tàrí kalẹ̀ wa lọ wọ́n ní ìwọ tó bá ka Jawharatul Kamali tó bá ka Jawharatul Kamali sàlùwàlá o kó tó gun mọ́tò náà dànù o nígbà mọ́ darí Saudi máa lè dé bá màmá mi mú màmá ẹ̀ ní ṣe tàrí kà mọ́ o ẹ mọ̀ ṣe tàrí kà mọ́ ẹ bá ti jí lóru ẹ̀sìn subhanallah yìí tipa yẹn bá ká aṣàfúnlá yìí tipa ká ẹ̀ẹ́dàlá yìí tipa ká ṣùgbọ́n kùdùsù Rabbul Malaika yìí tipa ká kẹsàdúrà fẹ́mi àti gbogbo àwọn ọmọ ẹ mọ̀ ṣe sáwí máa ẹ mọ̀ ṣe tàrí kà mọ́ o gbogbo àwọn obìnrin náà àwọn ìsábà débi tẹ́ríkì àtẹ́tíkì àyìn ẹnu bídíà àdúrà nìkan mọ́ fáwọn mo ní tẹ́ máa ṣe ní o mo ní Jawharatul Kamali tán ẹ ṣe sí wọ́n ní tẹ́ bá sàlọ̀ látẹ̀ bá ń ṣe ní wọ́n sì gbọ́dọ̀ ṣe ní ojúmọ́ ibi tí anywhere tí àsìkò bá ti tó bẹ̀ náà wọ́n ti ṣe tó bá bá yín ní mọ́tò màmá ní àwọn náà ń bojú wo pé nígbà wọn ní bẹ́ẹ̀ bá sàlọ̀ wà mọ́tò ọjà mù àdúrà téèyàn máa wá sí dọ́là nẹ́bì ló mú wa Al-Qur'ani gan àǹkà nínú mọ́tò wa sàlọ̀ wà àjàmù ká tó wá pé Jawharatul lè ọlọ́mọsá ìsànú wa ọ̀rọ̀ wọn pọ̀ gan mélòó la fẹ́ sọ ọlọ́mọsá ìsànú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n pè kíní kan ní gáúsù ẹ̀mọ̀tẹ́ ń pè ní gáúsù yìí gáúsù ẹ̀gbọ́rí ẹ̀gbọ́ngbòrò ní wọ́n máa ń jà sí
tẹ́wọ́n ń jà sí ìgbé baba alágbájá ní gáúsù baba tọ̀hún ní gáúsù èmi ní gáúsù òun ní gáúsù ẹ̀ mọ̀ tó mọ gáúsù alìgáúsíyà nínú tàríkà tìjáníyà ìtumọ̀ ẹ̀ ni pé wòlíì kan tọ́lọ́wọ́n ọba wọn máa gbé dìde ní sẹ́ńtúrì kọ̀ọ̀kan lẹ́yìn wòlíì yẹn kò ní sọ̀gá wòlíì mà òun ní ọjọ́ ga gbogbo àwọn wòlíì nílẹ̀ Faransé nílẹ̀ Ìgbò nílẹ̀ India ní Pakistan ní Saudi àti ní Maka àbí Medina àti ní gbogbo Nàìjíríà àti gbogbo aláwọ̀ dúdú àtàláwọ̀ funfun ní gbogbo àgbáláyé kọ́ńtínẹ́ǹtì méjèèjì kọ́ àbí tí méjì náà kọ́ńtínẹ́ǹtì wọ́n ní kọ́ńtínẹ́ǹtì méjèèjì yẹ wọ́n ní Ọlọ́run máa gbé gáúsù kan dìde gbogbo àṣẹ tọ́lọ́run bá fẹ́ pa òun àtọ́lọ́wọ́n jọ máa ṣe mítìn bẹ́ẹ̀ni kan bá lóun jẹ́ gáúsù kí ni sọ fún yín ó ní ọ̀rọ̀ yín ọwọ́ òun lọ́wọ́ tó ti rọ́rọ̀ àwọn ẹbí rẹ̀ yanjú ìròrí burúkú nìjọba wọ́n máa wá láwọn àlá burúkú o tẹ́yìn bá ti dàríkà Tìjàníyà àti máa fà kúfà tí ń fa ọkọ̀ ọlọ́run yá sí jàkàsísù àmúṣàkápọ̀ aláwọ̀ yásù dambasa damba karakaranda sábàzárì bàtúmá yájàlìjálù jájàlúkà tí bá ń wíwú kú bí ẹjẹ̀ máa yọ́ máa rí àwọn àlìjẹ̀lú tó máa display lójú oorun o tọ́ sa àlìjẹ̀lú yẹn tábà yìí tí wọ́n àwọn àjẹ̀lú ó gbé ọ̀fọ̀ ilé mọ́sàkán lọ́dún kan nígbà táwọn ń bẹ̀ mọ́ra tí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwa ṣe tá mo wá lọ́lẹ́ bá ṣe wò mọ́ nígbà mo jí mo kàn rí pé nǹkan ń fo àwọn ọ́fíìsì àní pé èmi náà mo ti sàásà fún séwù gan àbí séwù ni ó ti borí gbogbo àwọn ọ̀tá rẹ̀ nù wàláhì ẹnìkan nínú àwọn ọmọ ìyá Ismail lórúkọ ẹ̀ ọ sọ fún mi ó ní wàláhì ó lóun wà lọ́dọ̀ séwù kan lọ́dún kan ó ní wàláhì ó ní òun mọ̀ pé àṣírí kan bẹ lọ́wọ́ ẹ̀ àṣírí yẹn tó bá ti sá gbogbo àwọn táwọn jẹ́jẹ̀ máa mùrídá lọ́kùnrin lóbìnrin àwọn ọmọ lálá rẹ̀ ní gbogbo bí táwọn bá wà bí ṣe ń yọ ẹnìkan kúrò níwájú mọ́tò tó fẹ́ gbá ni wọ́n máa yọ ẹnìkan kúrò ní kànga ọ̀kan náà àwọn obìnrin wọn fẹ́ bímọ sísítà ni wọ́n ń gbẹ̀bí fún ọmọ ṣe ń bọ̀ èyí tó fi yá Allah ó sì pọ́ríkọ ṣéwù wọn tí ń fẹ́ dákọ̀ rẹ̀ ó ní ṣéwù lágbájá o gbàmí o sísítà yẹn bá fọ́ ní ìfọ́nu ọ̀fọ́ ní ìfọ́nu ó ní ṣéwù rẹ̀ òun ló di oníṣẹ́nu àbọ̀ lọ́dà ọmọ tó wà ń bẹ̀ ثم السبيل يسره فاعل بنتاني جماعه الله ني ثم السبيل يسره Ọlọ́run la wala bi àwa la ntule wọ́n wá darí àwọn èyàn kú lọ́dọ̀ Ọlọ́run wọ́n wá darí àwọn èyàn sọ́dọ̀ wọn wọ́n ń gbádùn ga o wọ́n máa lo mọ́tò millions wọ́n máa náwó yára ọ̀kan bí oní ẹwà ń jà sówó lóde ẹ̀yin àfáàyín ẹnìkan máa ń sẹ́ni 1 million sínú àkáǹtì wọn lóṣooṣù wọn mọ́ntọ̀ wọn ò sì fẹ́ mà wọ́n sì ní tẹ̀sìrífù tó gbóná ẹmọdẹ́gbẹ̀ tẹ̀sìrífù ọ̀gán bẹ́ẹ̀ ní èrò tó kún jọ wọ́n bá gbé agbádá tuntun wọ̀ báyìí yóò sì kọ́ ọ́ bọ̀bẹ̀ yóò sì máa gbé béèlì owó jáde béèlì owó àdìjànú ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ báńkì ni wọ́n lọ lè kó àtúrọ́dà àwọn ìyá lọ́jà táwọn ní ma bí wọ́n sọ owó sí ma owó rẹ̀ tó ọba ti rí inú lé má bí ọba jẹ́ èèyàn yóò jẹ́ kí ni yóò jẹ́ àdìjànú Tìjàníyà wọ́n kó owó rẹ̀ lọ wọ́n kàn máa náwó yà làrìjẹ wọ́n máa wá lu ọmọ rẹ̀ nulẹ̀ ọmọ mi èmi kí gbogbo wọ́n lọ wọ́n lé wọ́n ló pé mo tilẹ̀kùn mi dáadáa wọ́n ní bá bí kọ̀ọ̀kan lè jẹ̀nu tó kówó lọ wọ́n máa wá pé sírù ní karama oògùn tó gbóná wọ́n máa pè ní karama tí òkà pé ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ ńlọ Mákà ni ó ní ọ̀hún lọ Mákà wọ́n rí wa o kádìrà fún ọkọ̀ tó lọ Mákà o torí Mákà kọjá pé bí n sáré wọlé o kò sí nǹkan kan lọ́wọ́ àgbà wọn kan ájì ìtọ́lọ̀ yìí jama ń sì lọ lè sí gbẹ́rẹ́ fún chairman local government ní Maka ní lè sa gbẹ́rẹ́ lérí gbẹ́rẹ́ tútù ní Maka wọ́n ń ṣe palamba ogun àwọn tí ó ń ṣògùn ní wọn ò ju 5% lọ ṣe wá rí nínú wọn ẹlòmíì da ọjọ́ pé wàláhì ó da ní ìwà ó da ní ìbálò ẹlòmíì ọ̀làwọ́ àwa ni àtúrí gbogbo ohun tó ń ṣe yìí èyí tó níjọ́ bàjẹ́ ní kò tún ta òyìdì rẹ̀ ṣe ẹlòmíì sí náà bàbá wa tí wọ́n ti lọ àwọn kan rí wọn fẹ́ sin lọ wọ́n sì rí bí opportunity táwọn rí mi wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe é nígbà wọn rí nǹkan mígbà náà ọbẹ̀ náà kọ́ lọ ṣàforíjì fún wọn
abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ ń sànú wa èyí tí fi parí ọ̀nà ní ọ̀pá yasin ọ̀pá suratul káfí ọ̀pá wákíà gbogbo súrà kọ̀ọ̀kan lọ́lọ́pàá yóò wá bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ewé yóò parí sí ìparí ewé ẹ̀yọ́ mayami yá jí ṣuṣuṣuṣuṣu kàlù ṣuṣuṣuṣu máa sú hùwà ẹ̀dàkùnrin bá wá yẹ̀ sílẹ̀ fáwọn ilé sẹ́mọ̀ pé kálukọ́ kà máa hun orúkọ tó bá ṣe kí ni tó bá fẹ́ ni Tijaniya Sheikh Tijaniya ọ̀rọ̀ lásọ̀kalẹ̀ yóò mùrídá ọ̀rọ̀ lásọ̀kalẹ̀ yóò kò sí jàyàn o nítorí ní tàn sọ nítọ́ dájú ni èyí tàn sọ fún yín ni pé ẹ má ṣe Tijaniya mọ́ ẹ má ṣe súnnà ẹ má ṣe Tijaniya mọ́ ẹjọ́ yẹn ahlu sunna wal jamaa ẹ máa ṣe ìbádà níbàámu pẹ̀lú tó wà ní Kùránì àti sunna ẹ má lo àlìjànú mọ́ gbogbo tẹ́ ẹ bá ti ń pè lórúkọ Ọlọ́run tá a bá ti rí erépa rẹ̀ nínú Kùránì àlìjànú kan ní ń jẹ́ bẹ́ẹ̀ wallah ọ̀kan nínú àwọn ṣé wọn ẹnìkan ní kéèsì ní Amẹ́ríkà ó wá sọ fún nítòun pé ó ti sáwálé àbí Ọlọ́run ti sáwálé original copy fáìlì rẹ ní kóòtù lamẹ́ríkà wọ́n gbé débi ń sìn wọ́n ní kọ́ padà wá màtí ìdánwò rẹ̀ lẹ́ kìí ṣe photocopy original file tí wọ́n submit tí wọ́n fi ṣẹjọ́ rẹ̀ ó sì ti dé Nàìjíríà jama nǹkan bẹ̀rẹ̀ lọ́wọ́ kàrí Tijaniya nídìí bẹ́ẹ̀ ẹ pè wọ́n sákèsí ká má sin èsù mọ́ alamu adi ilaykum ya bani Adam ọlọ́wọ́n bá ní mo ti sọ fún yín ẹ má sin èsù Allah ta'budu shaytan ẹ má sin èsù ẹ má sin Ọlọ́run nílànà èsù ẹ wá ìdí ń tẹ́ bá ṣe ní Kùránì àti súnà kẹ́ tó máa ṣe wa nibuduni hada siratun mustaqim Ọlọ́run bá lè mi ní ẹ̀sìn mi nìkan eléyìí ní ojú ọ̀nà tọ́tọ́ ọlọ́mọsá darí yín sójú ọ̀nà tọ́tọ́ àti ṣéwù nu yín àti àlífà nu yín àti mùrídí àti mùrídá kọ́lọ̀n kọjá yìí náà jọyìn wà kájọ di alùsùnà at-taibu mina dhanbi kama la dhanba lahu ẹni bá túbá kó wò ṣe nǹkan kan mọ́ Abubakar àti Umar àti Usman ebi wọ́n sọ̀rọ̀ sàtẹ́lẹ̀ nígbà wọ́n jọyìn ànábì wọ́n di khiyarukum fil jahiliya khiyarukum fil islam bí wọ́n ṣe jẹ́yàn pàtàkì nínú ìbọ̀dìsá bẹ́ẹ̀ ni wọ́n tó padà tó wá jẹ́yàn pàtàkì nínú islam tẹ́ bá di alùsùnà iyì yín ò ní bọ́lẹ̀ tẹ́ bá di alùsùnà owó yín ò ní ta tẹ́ bá di alùsùnà iyì yín ò ní wọ́mi àmọ́ tẹ́ bá tó lé lójú ọ̀nà mi àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa àwọn àṣírí táwọn ò tú àwọn tó tú o ẹ má jẹ́ wọn máa ṣe pé fún inú sáré o ẹ má jẹ́ àwọn èèyàn dọ́rùn pẹ̀lú ẹbọ o ẹ má jẹ́ àwọn èèyàn dọ́rùn pẹ̀lú ẹ̀sìn bídíà o ẹni bá sọ̀yàn nù Ọlọ́run sọ nù ẹni bá sọ̀yàn nù Ọlọ́run jẹ yín yá o Ọlọ́run ní jẹ yín yá kò ní sẹ́yìn lọ́mọ aná kò ní sàwọn náà lọ́mọ aná ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمة الله وبركاته. إن هذه تذكرة